Welcome to Lekka Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ẹ káàbọ̀ sí orí segment wa yìí tí a pè ní òwe Yorùbá àsámọ̀. Olówe mòwe lẹ́kàn ẹ̀tọ́ mẹ́ni tó ń bá wí. Nǹkan tá a tún fẹ́ gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, so jájòjì sí òwe ni a fẹ́ gbé yẹ̀wò. Òwe. Àwọn Yorùbá bọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n pòwe. Wọ́n ní ilé ẹni lati jèkúté onídodo. Kí ni àwọn Yorùbá kí ni wọ́n gbà lérò tán fi parí òwe yìí wípé ilé ẹni lati jèkúté onídodo? In a situation whereby maybe someone is too much talkative, tẹ́ntẹ́n bá jẹ́ nìkan tó máa ń rojọ́, tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ṣe nínú ilé wọn ló máa tò káàkiri. For example, ìyàwó ilé tán fẹ́ sílé tó bá dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ a máa rojọ́ nǹkan báyìí lọ́kọ ń ṣe kíní kan á sà máa rojọ́ ọkọ ẹ̀. So ní àwọn tó bá sì ti rojọ́ ọkọ ẹ̀ tó fi máa rojọ́ lé àwọn tán máa ṣe ọkọ ní jàǹbá lọ́wọ́ kò ní mọ̀. And then wọ́n ní tíṣu ẹni bá ta àádọ́wọ́ bò ó jẹ ni. So òwe yẹn náà ó tún fara pẹ́ra wọn. Tíṣu ẹni bá ta àádọ́wọ́ bò ó jẹ ni. Ilé ẹni lati jèkúté onídodo. So àwọn Yorùbá wọ́n gbọ́n púpọ̀ because nǹkan tí òwe yìí ṣiṣẹ́ fún ni wípé nǹkan téèyàn bá ń ṣe nínú ilé èèyàn kéèyàn ò jẹ́ kó jẹ́ tinú ilé èèyàn, kéèyàn ò jẹ́ kó jẹ́ àṣírí, kéèyàn má máa tò bòlòbòlò, kéèyàn má máa sọ̀rọ̀ tí ò yẹ kéèyàn ó sọ téèyàn bá dé tàwọ̀ téèyàn bá dáwùjọ, because téèyàn ó fi rojọ́ sí ọwọ́ ọ̀kà èèyàn ò ní mọ̀. So àwọn Yorùbá wọ́n gbọ́n púpọ̀. Wọ́n máa ń wòye nǹkan. Yes, Yorùbá máa ń wòye nǹkan. Ló jẹ́ ká sọ pé olówe mòwe lẹ́kàn ẹ̀tọ́ mẹ́ni tó ń bá wí. So a fẹ́ jẹ́ kí àṣà Yorùbá kó parun. A fẹ́ jẹ́ kí èdè Yorùbá kó parun ni a ṣe gbé segment yìí kalẹ̀ lórí YouTube channel wa. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa subscribe, ẹ bá wa likes, ẹ bá wa comment. So fídíò ṣì pọ̀ tá a máa ṣe nípa òwe Yorùbá. Ṣé rí pé à ń fún yín díẹ̀ ni. So eléyìí tá a gbé yẹ̀wò lónìí ni bí ọwọ́ ẹni bá ṣe mọ, bí ọwọ́ eku bá ṣe mọ nìyẹn ṣe fi ń bọ́jú. So ìyẹn náà ó ṣiṣẹ́ pẹ̀lú òwe tá a kọ́kọ́ sọ wípé ilé ẹni lati jèkúté onídodo. Bẹ́ẹ̀ ni. So tíṣu ẹni bá ta ìyẹn máa ń dọwọ́ bò ó jẹ ni. So bí ọwọ́ eku bá sì tún ṣe mọ òun ní fi bọ́jú. Ṣé rí pé òwe yẹn ó fara pẹ́ra wọn because Yorùbá gbọ́n púpọ̀, Yorùbá wuyì púpọ̀, Yorùbá ló lédè, Yorùbá ló láṣà, Yorùbá ló nèṣe, Yorùbá ló nètẹríba. So tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa yìí ọgbọ́n pọ̀ ń bẹ tá a máa kọ́ra wa. Please don't forget to subscribe, don't forget to like, don't forget to share our videos. Thanks for watching. We love you all.